níbi mo ṣe wá ń bọ̀rọ̀ lọ disclaimer mi ò kì í ṣe blogger fún Prophet Taiwo Ojo ọmọ ìjọ CAC Covenant of Mercy òun ni mí bí mo ṣe wá jẹ́ ọmọ ìjọ CAC Covenant of Mercy yẹn inú mi ò ní dùn kí general overseer wa kó máa ṣe nǹkan rere tá a ti gbogbo èèyàn dẹ̀ sì ń fojú rí ṣùgbọ́n torí pé ó ṣe nǹkan rere fún yàn kan tí ẹni yẹn wá ṣe nǹkan burúkú ká wá fẹ́ máa drag ẹ̀ pọ̀ mọ́ ẹni yẹn. mo ń sọ nípa ti Àgbàlá Gabriel Church Demola Amusan nítorí pé àwọn kan wọ́n wá gbé bá mi wọ́n ní bàbá yín Taiwo Ojo ó fẹ́ràn Demola o ó fẹ́ràn ẹ̀gàn ẹ̀rí ẹran ńlá jọ̀bọ̀jọ̀bọ̀ màálù tíkẹ̀ màálù ẹyọ kan tó màálù mẹ́wàá tó gbé fún nígbà tó bímọ ó gbé bọ́ọ̀sì bọ̀gìnì ńláńlá ó gbé fún ó likely kò jẹ́ wípé bàbá ló mẹ́ńtọ̀ bàbá wa Taiwo Ojo òun ló mẹ́ńtọ̀ Adémọ́lá Amusan rárá o. Prophet Taiwo Ojo, I'm not his mouthpiece and I'm not his blogger, but I happen to be a member of his church and I'm benefiting from the grace of God. Ọmọ oore ọ̀fẹ́ ni mí nítorí náà ni pé tí mi ò bá wá lè sọ̀rọ̀ nípa ti bàbá wa General Overseer of CAC Covenant of Mercy Worldwide tí bá rí as a blogger pé àwọn bloggers kan wọ́n misconstrue iṣẹ́ rere tí wọ́n ṣe nítorí pé èèyàn kan tí wọ́n ṣe iṣẹ́ rere fún kò ṣe èèyàn dáadáa tí a lè máa pè ní ènìyàn Ọlọ́run káwa fẹ́ máa drag wọn fún tí mi ò bá lè jáde gẹ́gẹ́ bí ọmọ CAC Covenant of Mercy ọmọ oore ọ̀fẹ́ kí n wá sọ wípé kò rí bẹ́ẹ̀ kò dára rárá. nítorí náà mo ń fi àsìkò yìí sọ fún gbogbo wa lílé lóko lọ́nà ọjà all over the world Prophet Taiwo Ojo he is not a mentor for Ademola Amusan whose church name is Agbala Gabriel Church. Prophet Taiwo Ojo, if you know him, if you go to his church, he welcomes everybody, both Muslim and Christian. He doesn't preach religion. He preaches the word of God. He preaches Christ to everybody. He doesn't preach religion. If you are a member of the Catholic, Anglican, Methodist, Pentecostal, any branch of Christianity and any branch of Muslim association, if you go there for help and that help is within his power, he gives to you. I have not spoken to him for a while, maybe in the last 1 week, but owasi London gbeyen ni mo bá wọn sọ̀rọ̀, you understand, tó pé ọjọ́ Saturday dẹ̀ lèmi kúrò ní program yẹn because mi ò bá wọn ṣe program ti Sunday, so bóyá bí ìjẹsàn ni mo bá wọn sọ̀rọ̀ last, but mo ní àǹfààní láti máa bá àwọn kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ wọ́n dáadáa tí wọ́n bá wọn mo láǹfààní láti máa bá wọn sọ̀rọ̀ nítorí náà ni pé gbogbo ohun tí ẹ bá gbọ́ tí mo sọ ní òní àwọn náà ló sọ indirectly. One, bí wọ́n ṣe fẹ́ràn yín tó fẹ́ràn mi tó fẹ́ràn gbogbo èèyàn náà ni wọ́n ṣe fẹ́ràn Adémọ́lá Amusan tó ní Àgbàlá Gabriel Church. Tí wọ́n bá dẹ̀ rí, tí wọ́n bá gbọ́, tí wọ́n bá rí pé èèyàn kọ́kọ́ wà nínú problem, tí wọ́n bá ní agbára àti oore ọ̀fẹ́, wọ́n á ràn wọ́n lọ́wọ́. Màálù tẹ́ rí tán gbé fún wọn yẹn nígbà tí Àgbàlá Gabriel Church Adémọ́lá Amusan tó bí ọmọ òun ní wọ́n lù wá màálù fún pé ó bí ọmọ prophet wọ́n láìkọ ọmọ gan so òun náà ṣe gbé màálù yẹn fún wọn. Nígbà tí Prophet Taiwo Ojo ọjọ́ kan tí wọ́n ń lọ tí wọ́n ń rìn tí wọ́n ń kọjá níbi Ẹgbẹ́dá yẹn wọ́n rí pé àwọn arúgbó kan kùjẹ́kùjẹ́ àwọn abarapá kan wọ́n fẹ́ lọ sí church Àgbàlá Gabriel
wọn dẹ̀ ní agbára láti wọ mọ́tò, wọ́n dẹ̀ wá ṣàánú, wọ́n gbé bọ́ọ̀sì ńlá fún Agbala Gabriel Church láti máa fi kó àwọn arúgbó. That is his own gift for caring for the elderly. He has about those buses, about 10 ní Oshengere, and he took one of them and gave it to Ademola Amusan of Agbala Gabriel Church to convey àwọn arúgbó as one of his projects for caring for the elderly. Apart from that, no affiliation, no mentorship. Tó bá ní nǹkan kan ó lè wá sí church kan jọ sọ̀rọ̀, but kì í ṣe pé mentor ẹni máa rí wọn pọ̀, ó máa lọ sí church ẹ̀ nítorí náà ní pé ká bá máa drag Agbala and láti drag Prophet Taiwo Ojo. Kò ní dáa tẹ́ bá ṣe bẹ́ẹ̀, kò ní dáa tẹ́ bá ṣe bẹ́ẹ̀, nítorí pé ìka tó bá ṣẹ̀ òun ni kí ọba gé, ìka tó bá ṣẹ̀ òun dẹ̀ ni ọba máa ń gé. Ọmọ oore ọ̀fẹ́ ni èmi, nítorí náà ni pé mo ní platform láti lè sọ fún àwọn èèyàn wípé bí ọ̀rọ̀ yẹn bó ṣe rí nìyẹn. Lately mo tún rí one prophet àrólé ni wọ́n ń jẹ́, wọ́n tún ṣàlàyé Busola òkè Eleyele ó nídìí ẹ̀pù bàbá wa Taiwo Ojo ẹ bá help ẹ̀. Mo ṣe ìwádìí mi ní late 2024 bàbá wa Taiwo Ojo ó gbọ́ pé Busola Eleyele àbí anything tí ò bá jẹ́ pé ó need help. Bàbá wa ó send 500,000 sí ní late 2024. 500,000 kí Busola gbọ́ báyẹn. Ní ẹ̀yìn oṣù mẹ́ta sí mẹ́rin Busola fúnra rẹ̀ gbé aago, ó tún pè wọ́n dúpẹ́, ẹ ṣé ọjọ́ o 500,000 tẹ́ fún mi yẹn dáàdì sà, gbogbo gbèsè tí mo jẹ náà ni mo fi san, ebi ń pa òun òró jẹjẹ, tẹ́ bá ní nǹkan kan kẹ́ send ẹ̀ sí àwọn. Bàbá wa tún send 300,000 sí Busola ní early 2025, about a year ago. Òjíṣẹ́ Ọlọ́run kan ṣoṣo nínú gbogbo òjíṣẹ́ Ọlọ́run tó wà ní Nàìjíríà nìyẹn. A gbọ́ pé Kérúbù and Séráfù ní Busola òkè tí sábà máa ń sọ̀rọ̀, ló ti máa ń kọrin. Gbogbo àwọn pẹpẹ àwọn olórí Kérúbù and Séráfù tí wọ́n wà ní Nàìjíríà, tí wọ́n bá lè fún Busola òkè ní 10,000 bí prophet ṣe gbé 800,000 fún within 6 months. You understand? Àmọ́ nǹkan tí Busola òkè Eleyele tí ó fi owó ṣe, tó bá fún ẹ ní 500,000 ẹni tá a fún ní èmi kékeré yìí, àwọn ìkan nínú àwọn ìyá lọ́jà mi tí mo fún ní 50,000 naira ní 2023, owó yẹn ó ti sọ di bí almost 200,000. Àwọn tí mo fún ní 20,000 tí mo fi 28,000 empower wọ́n sì ní business di ọ̀la, wọ́n ń ta wóróbo wọ́n dẹ̀ rán ọmọ ní school, wọ́n sanwó ilé nítorí pé wọ́n cut coat wọn according to their material. Sarah Lawi, how are you? Nítorí náà ni pé a lè sọ pé nítorí pé èèyàn kan ń ṣàánú ká wá fún ká fún gbẹ. Prophet Taiwo Ojo wọ́n sì continue láti máa ṣe àánú, ṣùgbọ́n ẹ má drag wọn pé because wọ́n ti ṣàánú fún yàn kan ẹniyẹn ò ṣe dáadáa kẹwàá máa drag wọn pẹ̀lú àkàndá ènìyàn, ẹni tí Ọlọ́run fúnra rẹ̀ tí ó ní ọwọ́ sí ìpè ẹ̀, òun ni Taiwo Ojo. Gbogbo ẹnu ni mo fi sọ bẹ́ẹ̀ ni, nítorí pé mo rí ni mo dẹ̀ mọ̀, mo dẹ̀ ń jẹ oore ọ̀fẹ́ yẹn. Unlike all the other churches tí mo ti lọ ní ilé ayé mi, I'll be 60 in December. I have been to so many churches. Ojú ti rí, ẹsẹ̀ ti rìn, ẹnu ti ké, ṣùgbọ́n tá a bá rí ènìyàn tó sì rìn nípa ti Ọlọ́run, ẹ jẹ́ ká gbé sàdánkátà fún Ọlọ́run nínú ayé ẹni yẹn. Prophet Taiwo Ojo, today is the 1st of March 2026. Ní wálẹ̀ ẹ máa
tàn ní ẹ̀ ní tán. Ògo Olúwa á túbọ̀ máa tàn ní ilé ayé yín ní orúkọ Jésù. Mo ní ayọ̀ láti sọ fún yín pé mo ti ń bá àwọn òjíṣẹ́ Ọlọ́run rìn, mo ti ń rí àwọn òjíṣẹ́ Ọlọ́run ti Abel Taiwo Ojo as of today 1st of March ó yàtọ̀. Òjíṣẹ́ Ọlọ́run tí ò ka owó sí, tí ò ka nǹkan ayé sí, òun ni Prophet Abel Taiwo Ojo. Jẹ́ ká gbé yẹn tì sí ẹ̀gbẹ́ kan, ká wá lọ sí the main issue tí mo fi wá sí orí ìkànnì yìí. Òun ni ọ̀rọ̀ Adémọ́lá Amúsàn. Tí wọ́n bá ṣe pé amúkun ẹrù ẹ wọ́, ó ní òkèlè ń wò ẹ wò sàlẹ̀ láti ọjọ́ tí Adémọ́lá Amúsàn tó ń jẹ́ Àgbàlá Gabriel Church tó ti gbé ọwọ́ ẹ̀ sókè tó ti lu Muyideen ní ayé àti ìpè ẹ̀ ló ti polúkúrúmuṣu, ní àgbàlá ẹ̀ ló ti di àgbàlá nonsense, àgbàlá nuisance church worldwide, ló ti di olè scammer wash. Nítorí pé kí ni gbogbo wa a rò pé ẹni tó bá fine tó wọ suit pé òun ni èèyàn Ọlọ́run fúnra rẹ̀ nínú Bíbélì ó sọ fún wa pé ó máa dé gìlà sí wa láàrin bí olè ní ọjọ́ kan. Ó ní òun máa wá sílé ẹlòmíì, òun á wá tọrọ omi, kò ní fún òun mu, òun wá sọ pé ọjọ́ kan báyìí mo wá sílé ẹ̀ tó fún mi lómi mu. Àṣẹ mi ò rí yín o. Ó ní ẹni tó wá sílé ẹ̀ tó wọ aṣọ jákujàku, tí ò wọṣọ tó dáa, tó jáwé ìgìmọ̀rí, tó múra bí èèyàn tí ò bí èèyàn yẹpẹrẹ láàrin ìlú, pé òun gangan lẹ́ni yẹn. Àmọ́rú ẹ̀mí Ọlọ́run tó wà nínú Muyideen. Ìwọ Adémọ́lá Amúsàn, ẹgbọ́n tó sọ nípa Muyideen. Ó dọ̀bálẹ̀, mo mú pàǹpẹ́rẹ́ tó dáa, ó ti ẹ̀kọ́ nànà. Ó ní kó dọ̀bálẹ̀, mo mú pàǹpẹ́rẹ́ tó dáa, ó ti ẹ̀kọ́ nànà. Ó ní kó dọ̀bálẹ̀, mo mú pàǹpẹ́rẹ́ tó dáa, ó ti ẹ̀kọ́ nànà. Adémọ́lá Amúsàn, ọmọ tó bá ṣẹ̀ṣẹ̀ pé 34 or 35, ẹgbẹ́ àkọ́bí mi ni. Muyideen àsọ̀fìgbà tó sẹ́ pé òun ní kí òun pa kẹ́rẹ́ tó dáa, òun ní kó dọ̀bálẹ̀, òun nà. Muyideen was 44 nígbà yẹn. Ó ná ẹ̀mí Ọlọ́run, àti ìgbà yẹn ní ayé church ẹ̀ ló ti porúkúrúmuṣu. Adémọ́lá Amúsàn tí Ọlọ́run máa ń pè ènìyàn. Ìyẹn ò ní pé tí Ọlọ́run bá pè ẹ́ kó má wá iṣẹ́ kún iṣẹ́ apá ẹ̀, kó má wá iṣẹ́ kún iṣẹ́ apá ẹ̀. Mo láyọ̀ láti sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe wo Prophet Abel Taiwo Ojo yẹn, he has over 50 hectares in acres hectares of farmland tí wọ́n dá oko ewédú, ẹ̀fọ́, cassava àti maize tí wọ́n dá. That is his main job or side hustle. He doesn't sell most of them. He harvests them because he's got a disciple school, a Bible school. Tí àwọn 300 tó wà bẹ́ẹ̀, and he promised God that I want to feed these disciples, 300 disciples. I want to give them 1 meal a day for as long as they are in the Bible school. And instead of him to come online and ask for donations, he himself became a farmer. But over 50 hectares, not acres, of land around Ikire, Oshegere, Ashejire area, and grows cassava, vegetables, and maize to feed people that are not related to him. And he doesn't ask for a kobo from them. And yet, he does the work of God. Adémọ́lá Amúsàn, oní charity àti foundation
ìsọnù. Àwọn èèyàn máa wá sọ́dọ̀ ẹ nígbà kan o máa gba owó sínú àkáǹtì ẹ nígbà tí Muideen nígbà tá a kẹ́nu bù ẹ́ o wá bẹ̀rẹ̀ sí ní gbà sí àkáǹtì àwọn tó o bá gbé wá. Wọn ò wá lè sọ wàá wá máa wá táàsì wọn. Ẹ̀rẹ̀pọ̀ sí mọ́tò, ra táyà sí mọ́tò, ẹ farúgbó lóúnjẹ. Èèyàn ò kí ń fi agídí sin Ọlọ́run, èèyàn ò dẹ̀ kí ń fi agídí ṣe charity. Tó o bá fẹ́ ṣe charity, a non-governmental organization, a charity, a foundation, tó o bá fẹ́ source fún fund pẹ̀lú èèyàn, tó o bá ti ní a contractual agreement pẹ̀lú ẹni yẹn ipe owó tó wá tọrọ yìí o, ìwọ tó wá tọrọ 30 million, tó o bá rí 30 million yẹn tán 10%, 20% òun ni ti charity tẹ́ ti jọ agree lé lórí. Kò ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀, because an agreement is an agreement. Àwọn tó wà ní charity tó ń gbé tó ń polówó tó ń mú kámẹ́rà tó ń lo mọ́tò, àwọn náà máa gba owó oṣù lóòótọ́. Ṣùgbọ́n tí ò bá sí agreement yẹn ń bẹ, Adémọ́lá Abúsàn Àgbàlá Gabriel Church ò ní right láti yọ kọ́bọ̀ ní inú owó tí o bá gbà fún èèyàn kankan sí inú àkáǹtì ẹ̀. Ò ní right láti yọ kọ́bọ̀ níbẹ̀. Irú ti kejì tó ké tantan wá síta, Adémọ́lá Abúsàn ò jẹ̀bi láyé, ò jẹ̀bi lọ́run. In fact, kejì, you have the right to sue him. Gbogbo èyí tẹ́ bá dẹ̀ ń sọ ẹ ṣe bí platform ẹ̀ ló fi gbà á, ṣe bó help ẹni, ṣé òun ló sick? Ṣé ẹbí ẹ̀ ló sick? Nígbà tí ẹ gba almost 8 million fún kejì tó dẹ̀ gba 4.9 àbí 3.9 nínú ẹ̀, oní kó sóúnjẹ fárúgbó. Tí kejì ò bá wá sọ́dọ̀ ẹ̀ ṣe ò ní sóúnjẹ fárúgbó. Tí kejì ò bá wá sọ́dọ̀ ẹ̀ ò ní ra táyà sí mọ́tò ẹ̀. Tí kejì ò bá wá sọ́dọ̀ ẹ̀ láti wá tọrọ owó ò ní service àwọn machineries motors tó wà ní ìkáwọ́ ẹ̀ ní church. It means pé o ní láti lọ wá iṣẹ́ kún iṣẹ́ apá ẹ̀. Adémọ́lá Abúsàn, mo láǹfààní láti sọ fún ẹ pé o lè ní ẹ́, scammer wash ní ẹ́. O lè ní ẹ́, scammer wash ní ẹ́. Àṣírí ẹ̀ dẹ̀ máa tú. Several people ló ti wá tó ti wá sọ so many things nípa ẹ. Bó ṣe máa ń lu àwọn ará church ẹ, bó ṣe máa ń lu àwọn obìnrin tó wà nínú church ẹ, tó ṣe ń lù wọ́n, tó ń ká tì wọ́n lóru, tó ń ká tì wọ́n lọ́sàn-án. Gbogbo ẹ̀ ní àṣírí ẹ ti tú sí orí internet. O lè wò pé ṣọ́ọ̀ṣì ẹ àti àwọn tó ń dáwó fún ẹ látòkè òkun wọ́n sì ń dáwó lónìí àtọ̀la, ṣùgbọ́n mo láǹfààní láti sọ fún ẹ pé tó o bá yẹ ìwé ẹ̀yìn ẹ wò ní oṣù mẹ́fà tí ìdájọ́ Ọlọ́run bá dé sí ẹ, gbogbo ohun tó ń ṣe yẹn Ọlọ́run má jẹ́ kí ṣọ́ọ̀ṣì ẹ kó di àwòrò mọ́ ọ lórí. Nítorí pé àwọn tó dàgbà tán wà nínú ẹ̀mí wọ́n ní wọ́n ti pè ẹ́, wọ́n ti kìlọ̀ fún ẹ pé ohun tó ń ṣe yìí òun ló máa gba ìjọba ọ̀run lọ́wọ́ ẹ. Òun ló máa gba ìjọba ọ̀run lọ́wọ́ ẹ tó dẹ̀ tún máa gba ìjọba ayé lọ́wọ́ ẹ. Ìpè kò sí nǹkan méjì tí wọ́n ń pè ju jìbìtì lọ. Nígbà tí èèyàn wá sí church ẹ tó béèrè 30 million, tí 30 million ò tí pé, tó bá tiẹ̀ jẹ́ pé òun fúnra rẹ̀ out of our own volition ló bọ́ síta tó ní mo fẹ́ sóúnjẹ fárúgbó. As a good Christian, wàá sọ fún ni pé jẹ́ kí owó ẹ pé. Tí owó tó wá bá pé, tó bá fẹ́ ṣe nǹkan sí church tàbí fẹ́ ṣe nǹkan kan nínú ìdá mẹ́wàá tó o bá yọ, tó bá ti ọkàn ẹ wá, kò fi sọ pé o fi sọ orí nǹkan kan sí church, bóyá o fi ra táyà ni o tàbí o fi sóúnjẹ. Notwithstanding owó yẹn ò tí ì pé,
ó gbà pò rice fún ẹ ó gbé jẹ ó envelope 50,000 fún ẹ ó gbà ó tún ní kó yẹ ní 600,000 ó sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́ ẹ̀ ń tẹ̀lé lọ sí hospital ẹni kó repo sí mọ́tò ṣó ń ṣiṣẹ́ ni ṣé dandan ni kẹ́ tẹ̀lé ẹ ṣe gbé uber tàbí kẹ́ lọ rent mọ́tò nínú garage kẹ́ wà transparent kẹ́ wà accountable charity organization foundation trust NGO tí ò bá ti wà transparent tí ò bá ti wà prudent wọ́n máa collapse ni àtijọ́ tẹ́ bá dẹ̀ ń gba donation káàkiri donation tẹ́ ń gbà yìí owó kókú lọ kárùn lọ làwọn èèyàn kan àwọn tó ń dá ni wọ́n fi ń ṣe fún yín nígbà tí ìwà Adémọ́lá Amúsàn tó ti gba 1 million naira lọ́wọ́ foundation kan tó ń jẹ́ Òkété foundation àbí kí láti forúkọ ẹ̀ ní ayé ẹ̀ ti bàjẹ́ nítorí náà ní pé kéèyàn máa tọrọ owó kò dáa ó máa ń déṣì léyàn ní kó o máa tọrọ owó kó wá sọ di iṣẹ́ kó o máa jẹ nínú bàbí àlà ó máa ń déṣì léyàn ní nítorí ẹ̀ ní mínísítírì ẹ̀ ò ṣe gbòòrò nítorí ẹ̀ làṣírí ẹ̀ ṣe ń tú Adémọ́lá Amúsàn nítorí ẹ̀ ní mínísítírì ẹ̀ ò ṣe gbòòrò nítorí ẹ̀ ní àánú àwọn èèyàn ni ò ṣe ṣe ẹ́ mọ́ nítorí náà ló ṣe ń jẹ burúkú ló ṣe ń jẹ ìbàjẹ́ nítorí pé ìjẹ ìbàjẹ́ òun ló jẹ ní owó tó gbà lọ́wọ́ kejì yẹn àwọn protocol ló ń gbà ó tún wá jáde nìyẹn. It was the infantry and the entitlement that disgusts me in you. So ọmọ yẹn gba 8 million ẹ̀dẹ̀ gba 4 million bíi 3.9 lọ́wọ́ ẹ̀ nítorí pé kó lè bá àtúbọ̀ rí àánú gbà òun ni àwọn tó ń dá owó yẹn ń kọ́ àwọn tó ń dá 50 naira àwọn tó ń dá 10 pounds tó ń dá $10 tí wọ́n ń ṣiṣẹ́ nínú òtútù ẹ ò ṣe àánú fún wọn ẹ rò pé àwọn yẹn náà fi ní dídùn wọn náà fi ń gbé owó yẹn sílẹ̀ àwọn náà fi ń tọrọ kankan ní ẹni tó ní arthritis tí ò lè mú pen dáadáa ẹni tí ọrùn ọwọ́ ń dùn ẹni tí ọrùn ẹsẹ̀ ń dùn tó ń ṣiṣẹ́ nínú òtútù òun náà fi owó tó ń sọ fún yín tó ń donate fún yín ó fi ń tọrọ kankan ní ohun tó dẹ̀ fi ń tọrọ yẹn a máa débẹ̀ yín a máa tú àṣírí yín a máa fẹ̀dí yín káàkiri nítorí ẹ̀ la ṣe ń sọ wípé coming on social media láti kígbe especially ẹ̀yin obìnrin ọkọ yín kọ̀ yín sílẹ̀ ó kọ̀kọ̀ mẹ́rin sí yín lẹ̀ ẹ fẹ́ gbowó lórí social media ẹ mọ̀ pé ayé yín àti ayé àwọn ọmọ yín ọjọ́ alẹ́ wọn òun lẹ̀ ń bàjẹ́ yẹn àti ẹ̀ṣùgbọ́n àwọn tó sick ṣùgbọ́n ẹ̀yin tí nǹkan kan ò ṣe tẹ ẹ lápá méjì tẹ ẹ lẹ́sẹ̀ méjì tẹ ẹ lójú méjì tẹ ẹ lémú tẹ ẹ lẹ́nu tẹ ẹ ní ẹ̀ ń wọ́wọ́ business wá sí orí social media tí ẹ lè lọ hustle tẹ ẹ bẹ̀rẹ̀ níbi pẹlẹbẹ tán ti mọ̀lẹ́ jẹ àtẹ́lẹwọ́ ẹni báyìí kò kí ń tán ní jẹ ohun tí a bá ṣiṣẹ́ fún òun ló ń pẹ́ lọ́wọ́ ẹni. I am here this afternoon to tell and to encourage us not to be an enabler of bad behavior, not to reinforce bad behavior in the society. We are working in diaspora. We are working. And we are not happy. Those of us that are working, we are not happy that some people are not working here in the United Kingdom or in the diaspora and they are collecting welfare. We are not happy because majority of our money, of our tax goes to them. And you can never see anybody that is on benefit. Put 10 of them together. Maybe 2 ló máa lu àlùyọ tó wà lórí benefit. The remaining 8 of them wọ́n máa sink ni wọ́n dẹ̀ sink wọ́n wálẹ̀ ni kì í ṣe pé nítorí pé the law
law of God is a vicious cycle and is a law of karma. Ohun tá a bá ṣiṣẹ́ fún báyìí òun ló ń tọ́ lọ́wọ́ ẹni. Today is the 1st of March and I'm employing everybody. I am begging, both home and abroad, in Nigeria and in the diaspora, ẹ̀yin obìnrin tọkọ kọ̀ sílẹ̀ tó gbé àwọn ọmọ yín tì yín, ẹ bẹ̀rẹ̀ níbi pẹlẹbẹ kẹ́ mọ́lẹ̀ jẹ. Drop your ego. Gbogbo yín lẹ fẹ́ wá sórí social media, gbogbo yín lẹ fẹ́ máa wọṣọ tó dáa, ṣé pé kò dáa, but there is time for everything. Tó bá yá akólòlò yín á pe bàbá, á dẹ̀ pe bàbá, bàbá yẹn á já gerege when you walk. The Bible said that a man or a woman that does not walk is worse than an infidel. Please, however small it is, start from somewhere. It's because everybody wants to live large. That's why you're coming on the internet. That is by the way. I'm talking about Ademola Agbala Gabriel Church tó wà ní Ẹgbẹ́dá tó ń scam àwọn ènìyàn by bringing people that are afflicted one way or the other online, collecting money into their account and collecting the money back through unscrupulous means, by telling them, by cajoling them to do something for himself or to do something for the church, where even when the money that they needed is not yet complete. Is a scamming zone. Agbala Gabriel Church is a scamming zone. Àwọn blogger ẹ̀ gan wọn ò ní lè rí eléyìí bá ẹ sọ. Kó o gbé aláìsàn wá, kó o wá sọ pé platform ẹ, kó o wá sọ di pé ká ẹ máa jọ ṣe àpapín. Indirectly, tó o bá fẹ́ ṣe àpapín, jẹ́ kí wọ́n rí contract, sọ fún wọn before. A jẹ́ pé iṣẹ́ Ọlọ́run tó náà ń ṣe kò tó ẹ jẹun, kò dẹ̀ tó ẹ jẹun. Torí àwọn òjíṣẹ́ Ọlọ́run bíi tiẹ̀ wọ́n ń dáwó fún ẹ, wọ́n help ẹ. Kàkà bẹ́ẹ̀ gbogbo nǹkan tó bá kó fún ẹ òun ta jẹun ni. Ó jẹ gbèsè nítorí pé ó rìn ní ọ̀nà títọ́ Ọlọ́run. Kó gbé ilé fún ẹ, kó kó ilẹ̀ fún ẹ, wàá tà á ni. Wọn ò ní rábọ̀ ẹ̀. Kó gbé mọ́tò fún ẹ, wàá tà á. Adémọ́lá Amúsàn, irú èèyàn Ọlọ́run wo ni wọ́n jẹ́? Ṣé àwòkọ́ṣe rere ló jẹ́? Nígbà tó tiẹ̀ tí ń bójú tó ń bóra, àmà ìtógèlètè tó ń mífìn àpakúṣẹ́ onírú wọn ń ṣe. Adémọ́lá Amúsàn Agbala Gabriel Church. This is dragging the second, a major dragging for you the second time. Don't let it happen the third time, because if it happened the third time, that is your end. Kì í ṣe pé people will not call you to their churches again. You cannot even hold a microphone in any big church anymore because ìwà ẹ̀ ò dáa. You are not àwòkọ́ṣe rere in the Christendom. Scammer watch 419 òun ni ẹ o máa ra propaganda ni wọ́n fún ẹ láwọ́de lé ẹ wá wò wọ́n o, wọ́n ti gbé bọ́ọ̀sì wá o, wọ́n tún ti kó dé o, Àgbàlá náà kọ sí lára, Àgbàlá Gabriel náà kọ sí lára. Ìwọ̀nba díẹ̀ ni. Tó bá yá ojú àwọn wọ̀nyẹn náà máa la, ojú wọn máa la. Thank you àwọn tó fún ministers yẹn, thank you, God bless you. Ojú wọn máa la. Agbala Gabriel Church, thank you. Thank you, Ibukun Adeniran. Agbala Gabriel Church, global, worldwide, or whatever you call your name. Ademola Amusan, you are a scammer.
ohun tó ṣe fún kejì kàn láǹfààní láti òun lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ gbójéjé ó kàwé níwọ̀nba díẹ̀ ó dẹ̀ mọ ráìtì ẹ̀ òun ló ṣe ké jáde àwọn yòókù tó ń gbá bẹ́ẹ̀ wọ́n pọ̀ ó wá ń pe Tinubu ó ń pe Ṣèyí Tinubu ó ń pe Rẹ̀mí Tinubu ó ń pe Rẹ̀mí Ṣèyí Mákindé ó ń pe Dayọ̀ Àmúṣàn àbí. But governor of Lagos State, all the governors in the southwestern zone, ipe kan wá help ẹ pé aláìsàn pọ̀ ṣé ìwọ ló ṣe máa sọ fún government pé aláìsàn pọ̀ nítorí pé òòrò owó gbà mọ́ ó wá wo kókó mọ́ owó kejì ó dẹ̀ bá ná tán ó bá tá tán kanlẹ̀ ọlọ́run mọ nọ́mbà lé ẹ Adémọ́lá Àmúṣàn Àgbàlá Gabriel Church you are a scammer you are a scammer. You are a 419. Ẹni tó bá gbé àìsàn wá sọ́dọ̀ ẹ tó bá gbé àìsàn tó jẹ́ 80% wá sọ́dọ̀ ẹ by the time tó bá máa kúrò wà á tún fún wọn ní the remaining 20% ẹni yẹn máa wá jẹ́ aláìsàn 100%. Wo kejì bó ṣe ń ké ọpẹ́lọpẹ́ àwọn onídídùn ọlọ́rẹ asọ̀fà nọ́ọ̀sìn owó ọmọ yẹn ti pé bíi 10,000 asọ̀fọ̀ òru òní owó ọmọ yẹn ti pé bíi 10,600,000 ó sì kù tó ń wá sí ó dẹ̀ sì máa need after care nítorí náà ní pé gbogbo ẹ̀yin tẹ́ bá tí ọlọ́run bá bù ẹ̀bùkún kejì ẹ dá sínú fund ẹ jẹ́ kó máa lọ síbi 15 million nítorí pé ó máa need after care. Having said that Adémọ́lá Àmúṣàn since tó dẹ̀ ti jẹ́ pé tá ti fi ọ̀nà hàn ẹ́ sìn àwọn tó bá gbé wá síta kó o sọ in public owó kówó tẹ́ni bá rí gbà o ẹni tó fẹ́ bèrè 2 million yìí o 25% ní tiẹ̀ ń bẹ̀ o kó o ké tọ̀tàn fún aráyé be prudent be accountable be responsible you are not. Kò sí kankan tó jẹ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta you are not prudent you are not accountable you are not responsible rather you are a scammer you are 419 you are a fraudulent pastor ẹni àtiwọ́ àtẹni tó fi ẹ́ jẹ́ pastor ọlọ́run mọ nọ́mbà lẹ́yìn nítorí pé kí ni 419 nìyẹn the money is 30 million already ma they are looking for the aftercare now praise the Lord nítorí pé I was on Ajoke's platform up till about 1 o'clock this morning ni mo ìgbà yẹn ló jẹ́ 10.6 million so olúwa ṣeun wọ́n ní owó kejì ti pé 30 million wọ́n wá aftercare ṣó o rí gẹ́gẹ́dẹ́ ìwọ rò pé ìwọ nìkan ló lè ṣe ṣùgbọ́n ọlọ́run ló lè ṣe owó yẹn náà sọ pé ó ti pé 30 million sí princess Ọ̀rẹ́kọ̀yà Ògúndélé òun ló kọ síbẹ̀. More importantly, Agbala Gabriel Church is not affiliated with CAC Májẹ̀mú Àánú, who the overseer is Prophet Taiwo Ojo. They are not affiliated, they are not in conjunction with each other, they are not collaborating. Pastor Prophet Taiwo Ojo is not his mentor. Please don't drag that pastor with a 419. They are different entities. He also came to CAC Májẹ̀mú Àánú under the leadership of Prophet Taiwo Ojo to look for mercy, and Prophet Taiwo Ojo helped him financially. Moto kati mi mo ṣe fẹ́ sọ yẹn vehically and mahalukali on a lighter mood. Agbala Gabriel went to Prophet Taiwo Ojo to seek for help, and Prophet Taiwo Ojo helped within his limited capacity. He gave a boss, he gave money, he gave word of advice. And téèyàn bá mú màálù tàbí ẹran tó bá mú dé odò ó tún lè máa ti ọrùn ẹ̀ bodò tó ti ọrùn ẹ̀ bodò go lè fọ̀sẹ̀ láti mu omi. He did that for him within his limited capacity. He also have his own church, and the church also has its own needs. But out of
what he should have used for his own church, he gave some to Agbala Gabriel. And not only Agbala Gabriel, he does that to many churches. It's just that Nipa Agbala Gabriel lè mí lọ sick lọ́dọ̀ àwọn protocol wọn àti àwọn aids wọn pé Agbala Gabriel ìtàtì ẹ̀ máa ń rí bí yìí ní 72 hours sí. Kí ló dé bá kí ni relationship? Ohun tí mo dẹ̀ ń sọ fún yín náà sọ. Kò sí affiliation kankan láàrin wọn. Kò sí collaboration kankan láàrin wọn. Jùmọ̀kẹ́ Bello ní vertically and malukali. Bẹ́ẹ̀ni, kò sí affiliation kankan láàrin wọn. There is no mentorship amongst them. He came for help, came to search for help, and he helped within his limited capacity. And that is it. So when you are talking about Amusan Ademola, talk about him separately with all his atrocity. Please don't come and be shading Pastor Taiwo Ojo. No. If you want to talk about Prophet Taiwo Ojo, talk about him. If he tó bá ṣe nǹkan tí ò dá, orí ìkànnì mi lẹ ti kọ́kọ́ máa gbọ́. Wàláì, orí ibi ilẹ̀ tí kọ́kọ́ máa gbọ́. Torí èmi ò kì í ṣe ẹni tó ń bu ènìyàn. Ọlọ́run nìkan ni mo gbẹ́kẹ̀lé. Kò dẹ̀ sí kankan tí ènìyàn ẹlẹ́ran ara bíi tèmi tí ẹ̀jẹ̀ ń flow nínú ẹ̀ tó lè fi mí ṣe. Torí náà mi ò ń ṣe blogger fún anybody, but I am a member of his church, and if they are dragging him, I think I should be able to come out boldly and say what I know about it. Having said that, Ademola Amusan lọ sùn oru méje tí ọmọkùnrin sùn kó o wá iṣẹ́ kún iṣẹ́ apá ẹ. Gbogbo eléyìí tó ń ṣe ó show wípé owó fame òun ló wá lọ sí di iṣẹ́ Ọlọ́run. Owó fame òun ló wá lọ sí di iṣẹ́ Ọlọ́run. Ọlọ́run fúnra rẹ̀ á dẹ̀ jà fún ara rẹ̀, á rí i pé òun mú ojú ẹ̀ báyìí, òun fi hàn gbogbo aráyé pé ẹ wá wojú olè o, àti mólè o, olè ajíbolè. Òun nìyẹn Ademola Amusan. Òun làdúrà ò ṣe gbà nínú church ẹ. Òun làṣírí ẹ ṣe ń tú. Òun ló ṣe ń ta gbogbo gift tí wọ́n ní pé kó fi gbé àwọn elderly. Òun ló ṣe ń ta tó fi ń jẹun. Òun ni wọ́n ṣe sọ wípé gbogbo àwọn obìnrin tó wà nínú church ẹ ìsọ̀rọ̀ ọlọ́mọge pé o máa ń gbé wọn lọ sí hotel, pé o lọ máa ń bá wọn sùn allegedly. Nítorí ìdè ò ṣe ojú wa, ṣùgbọ́n wọ́n bọ́ síta wọ́n sọ gbogbo ẹ̀ ni wọ́n ti bẹ́ẹ̀ gé tó ń fly káàkiri orí internet. O lè wá debunk yẹn. Bó ṣe ń gbólóṣó ló ń gbé ọ ní audience 2K allegedly. Òjíṣẹ́ Ọlọ́run kankan ò dẹ̀ kì í ṣe yẹn. Ṣùgbọ́n wípé kó o máa ṣe àpapín, kó o máa gba owó lọ́wọ́ àwọn tí wọ́n dá owó fún, tí owó yẹn ò dẹ̀ tí ì tó, kó o wá tún wá bọ́ síta, kó o wá fìpò wá justify ara ẹ ipe ṣe bá àánú lórí gbà, tàbá nínú àánú náà láti tún máa ṣàánú. Ìwọ kọ́ ló ṣiṣẹ́ sọ́wọ́ àwọn tó wà ní diaspora tó sọ majority of the donation, because 75% of the donations of anybody on this cyberspace is from people from the diaspora. I myself have paid into your fund before. Kì í ṣe ẹ̀mẹ́ta. Nígbà tó gbé Ìyàgbónkẹ́ wá, tó gbé àwọn lẹ́yìn Ìyàgbónkẹ́, àwọn ọ̀rẹ́ Ìyàgbónkẹ́ méjì, mo dáwó fún wọn. Then ó gbé woman kan tó ní dwarfism, táwọn tó bí àwọn ọmọ méjì, ọkùnrin kan obìnrin kan, táwọn yẹn náà ní dwarfism, mo dáwó síbẹ̀. Then ló tún gbé wá yẹn náà, mo mọ̀ pé bí ẹ̀mẹ́rin bí ẹ̀márùn-ún ni mo ti dáwó sínú fund ẹ̀. I also give out, despite the fact that I have my own organization, I give out to other organizations within my limited capacity. I do that. Guru the boy true say, thank you very much, thank you for the stars. Nítorí náà ni pé
tó bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tó mọ̀ pé iṣẹ́ Ọlọ́run yẹn ò pé ẹ lọ wáṣẹ́ kún iṣẹ́ apá ẹ wàá sọ fún Ọlọ́run ni pé Ọlọ́run jẹ́ kí n máa ṣe ilé kí n máa tún ṣe side hustle nítorí pé mi ò lè rí kíní. Ọlọ́run wa aláàánú ni níbi tó bá ti ń ṣe side hustle yẹn ó wá lè gbé ìrànlọ́wọ́ ńlá dìde fún ẹ. Ó lè gbé ìrànlọ́wọ́ ńlá dìde fún ẹ tí wọ́n náà kọ́ ti iṣẹ́ Ọlọ́run tí á dẹ̀ pé ẹ ṣùgbọ́n kì í ṣe pé kó máa ṣe 419. ṣùgbọ́n lónìí ọjọ́ 1st of March 2026 yìí o lè ṣì ní ẹ. Yes, ìgbà tó gbé ìyá àbèjì ọmọ aráyé lè wá. Thank you Bímbọ́ Oyè, thank you. Owó tí mo dá sí I put a lot of àti bàbá Suebebe I also put a lot of money into the fund for you. A lot of people láti ràn lọ́wọ́ both individually and collectively on this cyberspace. Thank you very much, Big Marvelous, thank you. So I don't have any other thing to say other than pé kí ìwọ Adémọ́lá Amúsàn kó o má gbéyàn kankan wá sí orí ìkànnì mọ́ nítorí pé àwọn èèyàn ò ní dáwó fún ẹ. A máa propagate ẹ lọ. And nǹkan tí mo tún fẹ́ sọ ni pé 3.9 million tẹ́ gbà lọ́wọ́ tẹ́ fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí bí mọ́mí mi ṣe máa ń sọ ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tó o fi gbà lọ́wọ́ kejì a máa gbà lọ́wọ́ ẹ either by crook or by hook wàá san 3.9 million yẹn tó bá fẹ́ gbádùn. Tó o bá san 3.5 million yẹn o ò ní gbádùn. We continue to talk about you day in and day out. Gbogbo àti Muslim ni o àti Christian ni o tó bá dẹ̀ jẹ́ pé ẹ tún fẹ́ máa wá lo ọ̀nà àlùmọ̀kọ́rọ́ ìgbowó on this cyberspace, we will be here to bring you people out and label you as scammer wash. We will not allow you to take people's hard-earned money and use it frivolously for your own evil deeds. We're gonna stop that on this cyberspace. And people that has a lot of platforms or big platforms like Talk to Be, if you think you can be bringing your platform and be bringing lazy people that have no job, people that have no focus in their lives, you think you can be bringing them up for donations, we're going to come against you. Because you just using your platform, you are not even donating anything to them. You want to get Talk to Be yẹn òun ta gúgúrú òun tẹ̀pà òun ta gàrí, and you are now be an enabler fún ẹni tí ò fẹ́ ṣiṣẹ́ tó fẹ́ máa gbé hotel tó fẹ́ kó tó ní kọ́kọ́lé fún kọ́ra mọ́tò fún tí ò tọ́jú ọmọ tí ò rí nǹkan kan ṣe. We are out like a police to fish you out and to be talking about you and to drag you. Thank you everybody. God bless you. Happy new month. Àjọpéjú ṣe 1st of April ní lórúkọ Jésù. Igi ewédú ò ní wó pa wá. Ẹran tí ò ní wo kò ní kàn wá pa. Àní ríná nínú kànga. Ayọ̀ la máa rí. Ìrànlọ́wọ́ ọkùnrin, ìrànlọ́wọ́ obìnrin láti òkè wá ajẹ́ títí wa. A máa lọ́re, a máa bọ̀re. Bẹ́ẹ̀ lọ́lọ́run wí. Ọlọ́run tó dẹnu ní bùnbọ̀ ó ti mọ nǹkan tẹnu máa jẹ. Nítorí náà ni pé ẹ ṣiṣẹ́ àtẹ́lẹwọ́ ẹni kì í tán ní jẹ. Donation is a scammer zone. Don't fall for it. In the mighty name of Jesus. I remain yours, Adebimpe Alaso Adura. Ademola Amusan is a scammer. Watch out for him. He's a thief. He's a scam zone. Beware. We told you. Don't say they didn't tell me.